1 million tẹ́lẹ̀ fẹ́ fún ẹni tí ọ̀tọ̀ ní tá a bí ọ̀tọ̀ ní tẹ́ ń fèsì. You are watching Dora Popson Hub. Please kindly subscribe, like, and follow. Thank you. Àgbàlagbà arú yóò sì gbọdọ̀ wá ń bì kan kí mọ̀ dàrú ọwọ́ bẹ̀. Bàbá Kọ́lá Olóòtú ní tẹ́mi retí lọ́dọ̀ yín ni pé information 5 million yẹn ṣé ọ̀rọ̀ pé ẹni Muyideen sọ pé òun fẹ́ gba 5 million tá bá ti fún 5 million gbogbo tí ń lọ́lẹ̀ ọ̀dà ìdáhùn pé kò ní sí nǹkan kan mọ́. Sẹ́rí nípa wọn mímíkì ohun ẹ̀wọ̀n mímíkì ohun ẹ̀yẹn èèyàn ní gbogbo wa. Sẹ́rí nígbà tí mo gbọ́ fọ́ìsì yẹn tí Muyideen wá ní wọ́n mímíkì ohun ni mo ní ohun yóò súnmọ́ tí wọ́n mímíkì ohun yẹn ohun yìí dùn Muyideen gàgà. Mo bá pe Muyideen bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ láàrin wa àtọ́lọ́hun ọ sì rò pé wọ́n mímíkì ohun rẹ ni ohun yìí dùn ohun rẹ̀ má parọ́ táwọn náà bá fọ́n sọ́pọ́tì ń sìn ànífẹ́ kọ́ dójú ti wa. Mo ní àmọ́ tó súnmọ́ jù ni pé fọ́ìsì ẹni Muyideen wá ní sẹ́mọ̀ mọ̀ pọ́lọ́hun èsì lẹ́yìn alábòsí wípé wàláì ohun ọmọ bóhun yẹn ṣe jẹ́ wàláì ilẹ̀ àsìn sẹ́ẹ̀rí bó ṣe wíhun náà wàláì mi ò bìlífù pé irọ́ kọ́ ló pa láàrin yẹn bí mo ṣe máa ń sọ̀rọ̀ yìí but sẹ́ẹ̀rí bó ṣe sọ yẹn mi ò bìlífù ẹ̀ but ipò tẹ́sẹ̀ mi fẹ́ kí n dúró ni pé ìgbà tóun ti sọ pé kò rí bẹ́ẹ̀ in tóun wí fún mi yẹn lẹ̀sìn mi fẹ́ kí n dúró torí pé mi ò sí ń bẹ̀ mi ò máa ń pa mídíà mi ò mọ̀ bóyá wọ́n lè ṣe bẹ́ẹ̀ to extend pé ẹ̀ ní mọ different láàrin voice ẹ̀ gangan real voice ẹ̀ àti kó wọ́n mi kì ẹ̀ èmi ò máa ń pa ẹ̀ ìgbà tí mo tún wá gbọ́ program Bàbá Kọ́lá Olóòtú lé ní náà mo tún wá bí wọ́n léèrè pé ìgbà tí mo gbọ́ tán máa pe Muyideen pé Bàbá Kọ́lá Olóòtú sọ pé ẹni tó bá lè bá wọn get account number GTB account number yẹn àti number àtẹ conversation yẹn tán bá lè morúkọ ẹni yẹn wọ́n lè mọ ta ló mi kì voice ẹ̀ gangan àwọn dẹ̀ fẹ́ nìyẹn ní 1 million Muyideen wá ní òun búra lórúkọ Ọlọ́run pé òun ò mọ̀ ń pa voice yẹn o sẹ́rí bó ṣe sọ́ọ̀ náà bí mo ṣe tó pé lónìí ta interview rẹ̀ yẹn náà kódà mo sọ fún mi mo ní máa record ẹ̀ but àwọn ọ̀fẹ́ ká máa prolong the matter again ká máa fi ọ̀rọ̀ rẹ̀ ṣe bí bàtẹ́ kí máa play ẹ̀gbọ́n tó wí ẹ̀gbọ́n tó náà wí but sẹ́rí gbogbo ọ̀rọ̀ tí ń sọ láàrin ọ̀nà méjì ni mo ti kẹ́fìn irọ́ níbi ọ̀rọ̀ Muyideen ọ̀nà méjì ni mo ti kẹ́fìn irọ́ níbi ọ̀rọ̀ ẹ̀ ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ ni ọ̀rọ̀ mímíkì voice wa mímíkì voice ṣe wá rí tó bá padà já sí pé irọ́ náà lọ́pa kò túmọ̀ sí pé ẹni ibi ni bẹ́yìn náà bó ti jọjá sí pé táàsìrì rẹ̀ bá tú pé irọ́ lọ́pa pé wọ́n mímíkì ẹ̀ bẹ́ẹ̀ náà làṣírí tí yín náà tú wípé ẹ̀yin náà parọ́ pé wọ́n promise ẹni 5 million bẹ́ẹ̀ bá wò di Muyideen pé irọ́ lọ́pa ń parọ́ mọ́ ẹ̀yin náà parọ́ ń bẹ̀ that mean òpùrọ̀ 1 òpùrọ̀ 2 ṣẹwárí kẹ́ wá padà sí findings kẹ́ padà rí pé ajé padà sí máa lérí ọparọ́ ń bẹ̀ yẹn ni kò túmọ̀ sí wípé kẹ́ ẹ mọ̀ yẹn pé ẹbódòdó mẹ́wàá ń bi ọ̀rọ̀ ẹ̀ wá bá irọ́ ẹyọ kan pàdé ẹ lè qualify gbogbo yòókù pòpòrọ̀ ni náà tó bá parọ́ ń bẹ̀ yẹn ẹ wọ́n dá sáà mi sẹ́ẹ̀rí kọ́ parọ́ ń bẹ̀ kò túmọ̀ sí pé káwá dòdò pé ẹ̀tọ́ rẹ̀ ò ní jẹ́ tọ́ rẹ̀ mọ́ torí pé tẹ̀yìn ọ̀bá mú kẹ́ mú lọ́nú àgbàlá for the first place irọ́ tó pa yìí ò ní jáde mímú tẹ̀yìn mú kó lórí street níbi títí ń ta chájà rẹ̀ ló bí irọ́ yìí oh God tẹ́bá ní Muyideen máa ń parọ́ irọ́ ní ń pa sẹ́mọ̀ èmi àti yín ó ṣẹ̀ṣẹ̀ ká má mọ̀ tẹ́lẹ̀ lẹ́nu ìgbà tí wọ́n mú lọ́nà àgbàlá ó jáde lọ́rọ̀ ẹ̀ dórí mídíà gbogbo ọ̀rọ̀ tẹ́ bá wá kẹ́fín nínú ẹ̀ bí ti ń parọ́ rẹ̀ bọ̀ tẹ́lẹ̀ nù ẹ̀yin lẹ mú lọ́nà àgbàlá lẹ fi sọ irọ́ tí ń pa jẹun yẹn dìtẹ̀rù ara yín sẹ́rí ẹ̀yin ká fẹ́ pé bẹ́yìn ṣe fúra pé mímíkì voice tó ní wọ́n mímíkì voice ni káwọ́ kan jáde àwa náà ajáwọ́ wọ́n máa ṣe bọ̀ ọ̀dẹ́ lọ máa ṣe kíníkà tọ́wọ́ ẹgbẹ́ yìí lẹ bí sẹ́ẹ̀bẹ̀ lọ́n kí gbogbo ayé ó kẹ́yìn sí ni sẹ́ẹ̀bẹ̀ lọ́n pé kẹ́ẹ̀mọ̀ yẹn mọ́rọ́ kẹ́kẹ́ yẹn parọ́ kan kẹ́ẹ̀mọ̀ sẹ́rí nínú ọ̀rọ̀ rẹ̀ irọ́ kejì tí mo kẹ́fìn ni ìgbà tí a ń sọ̀rọ̀ ní last week tí Bàbá Kọ́lá Olóòtú ṣe program yẹn máa ní ọ̀rọ̀ tí Bàbá Kọ́lá Olóòtú máa sọ rèé wọ́n ní àfi owó tàn ọ́ pé àfi 5 million tàn ọ́ ó wá ní Bàbá Kọ́lá Olóòtú ò ní sáìdì míì wàláhì ó ní Bàbá Kọ́lá Olóòtú ò ní sáìdì míì ó ní talẹ́fẹ́ kéde sí ó gbè fún ó ní Bàbá Kọ́lá Olóòtú àti Àgbàlá Gabriel bí wọ́n ti rí rèé ó sọ àwọn ọ̀rọ̀ kan lé ìgbà tó sọ lé sẹ́rí ọ̀rọ̀ tó sọ yẹn èmi náà padà èrò ẹ̀mí tèmi náà ni pé Bàbá Kọ́lá Olóòtú bàbá yìí lè fọ́ọ̀lù síbi pé ká máa tẹsẹ̀ bọ́sẹ̀ ká máa dúró déédéé lórí ọ̀rọ̀ yìí torí pé wọ́n ń jàǹfààní Christian lórí ètò wọn ò ní fẹ́ bàjẹ́ ńbẹ̀ yẹn wọn ò dẹ̀ ní fẹ́ bàjẹ́ lọ́wọ́ àwọn mùsùlùmí torí pé mùsùlùmí yóò dúró déédéé èmi rò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ Muyideen náà tó wá sọ̀rọ̀
tó jọ ní tèmi náà rò pé bàbá Kọ́lá Olóòtú lè má fẹ́ sòdodo torí pé àwọn èèyàn tó ń finesse wọn pẹ̀lú gbogbo ètò wọn tí gbogbo ẹbí ń ṣe lẹ̀ o ọjẹ́ mùsùlùmí ọ̀kan o àní sówó ti wà ṣẹ́wárí ìgbà tí bàbá Kọ́lá Olóòtú wá jáde lónìí bàbá Kọ́lá Olóòtú wá ní tí mo bá gba náírà kan àbí nǹkan síbẹ̀ náà kọ́ ni wọ́n wí ni lọ́wọ́ Àgbàlá Gabriel rí ọlọ́mọtẹ̀ jáwọn orí dààmú tí ó gbà wọn lọ́wọ́jú ẹ̀ láti máa mo wá sọ pé irọ́ ń bẹ́ ń bi ọ̀rọ̀ bàbá yìí ni wọ́n sọ tó báyìí wáyé tó jásí pé káyọ̀ tó máa rò pé ẹ̀ ń fura ẹ̀ ń kẹ́fín irọ́ àwa náà ń kẹ́fín àwọn nǹkan kọ̀ọ̀kan sáré bá akẹ́fín rẹ̀ ni Ọlọ́run nìkan lọ́mọ òdodo ẹ̀ èmi àti yín ọ̀rọ̀ yóò sojú wa gbogbo tó ti ṣókùnkùn sáwọ̀ ẹ̀dá kedere níwájú Ọlọ́run but èyí tó clear sí kálukú yín òun gangan ni pé wáyé tí irú yín ò fi lè stand lórí pé báwo lẹ̀ tọ́ mú ìdí ni ó ṣe jẹ́ tiẹ̀ ẹ fẹ́ kí ó ṣẹ̀ṣẹ̀ di ọ̀rọ̀ ẹjọ́ gẹ́gẹ́ bí ìjọmọlúwàbí tí Yorùbá jẹ́ ṣé ó dìgbà tó bá ṣe dọ̀rọ̀ kóòtù tí wọ́n sọ pé ẹ lọ fálù iye tó bá jẹ́ ẹ sọ fún ìyàwó ẹ̀ sọ máa divorce ẹni sọ máa fẹ́ ẹni torí court marriage ni wọ́n ṣe torí ẹ lọ gba certificate marriage ẹni kò náà wá ẹ invite wọn. Bàbá Kọ́lá Olóòtú tẹ bá fẹ́ ṣe dà sẹ́rí 1 million tẹ promise ẹni tó bá bá yín rí ẹni tó ní nọ́mbà yẹn mú ìdí nìlọ ẹ̀kẹ́ kó fún kẹ́ ẹ fi compensate ẹ̀ pé irọ́ tí mo pa mọ́ láti jẹjọ ibi tí wọ́n gbé ọ̀rọ̀ rẹ dé foríjì mi yọ̀ǹda 1 million yẹn mú ìdí nìlọ ẹ̀kẹ́ kó fún account number yẹn sì máa ready lọ́tùnla bóyá lọ́la gan insha Allah